ogun tó ń ṣẹlẹ̀ ní Amẹ́ríkà àti international politics ní kí ló kàn án pẹ̀lú òṣìṣẹ́ ìṣe Islam náà international politics òṣìlú àgbáyé ìlú ọ̀gbọ́nmọ̀sẹ́lẹ̀ ó kàn á jẹ́ pé ké o ti àfẹ́jẹ́ kọ́mẹ́rin wa tí ò bá tí ì dé ní sẹ̀kó gàrí tọ́lá òsìlé lọ́dọ̀ wa ó sàpọ̀dọ̀dọ̀ àwọn ẹ̀yà wa náà ní gulf but ó ti dé bẹ́ẹ̀ wáyé pé in this aspect ni yes àmọ̀bà ọ̀bẹ náà pàtàkì jùlọ ìlú ànábì sallallahu alaihi wasallam ọlọ́mọdé ogun ọwọ́ ọbẹ̀ láíláí ọlọ́pàá sí nǹkan bá kan yóò kàn wá àbí ìmọ̀ ìwà so mọ́ bẹ́ẹ̀ a pillar of Islam ìbẹ̀rù wa one pillar ìbẹ̀rù wa so but ẹ̀wọ̀n ní Amẹ́ríkà yẹn sẹ́wọ̀n àní international irọ́ ní gbogbo tó bá kà ló pọ̀ jù wọ́n mọ̀ tẹ́jà sí but àwọn mímọ̀ sọ pé sílẹ̀ ìwọ̀n pé àwọn Iran rọ́fílẹ̀ wọn bẹ́ẹ̀ nínú ẹni tó sì sórí ibùdó láyé rọ́fílẹ̀ in fact apá kan nínú àwọn rọ́fílẹ̀ opinion mi ni pé kèfèrí apá kan nínú àwọn rọ́fílẹ̀ gbogbo ẹni tó bá kà fara àbúbákẹ́ lè sí kí lọ́wọ́ káfí gbogbo ẹni tó bá kà fara ọlọ́run kọ̀tọ́ wọ́wọ́ káfí so ní ẹni tí wọ́n sọpọ̀ ti rán kò mí náà pé torí pé àwọn èèyàn kan pera wọn mọ́kùnrin ẹni wọ́n tún lè fi lọ síbẹ̀ náà torí tó bá wọ́n ẹni wọn náà wọ́n mọ̀ sọ pé àwọn ẹni Islam náà ó dàbí mo bá àwọn ẹ̀jẹ̀ mùsùlùmí ní gbogbo wọn ní ẹsẹ̀ mùsùlùmí ẹ̀ àwọn apá kan ní wọn ní àwọn rọ́fídọ̀ so ìwà kílẹ̀ rí wípé ó sì lè bá sí wa lọ́kàn bí tí àwọn bá sí wa lọ́wọ́ ìlú ó sì lè pé lọ àwọn ẹni bá wọn jà sórí ibùdó wọn lọ Yahud èèyàn kú Yahud ṣe bẹ́ẹ̀ tí ẹ̀ sí ṣe àṣáàdù gẹ́gẹ́ bí bàbá ọ̀gá àti sọ pé ẹni tó bá jẹ́ pé wàhálà la ṣe kápẹ́rọ̀ kéèkéèrè ní onídàájọ́ tí kò wá nílò àwọn ẹgbẹ́ kéèkéèrè so ẹlòmí ìjọba mẹ́ta ṣe wàhálà tàbí kéèkéèrè lélẹ̀ tó jẹ́ pé wọ́n lọ́dọ̀ ọlọ́run ni wọ́n ti bẹ̀rẹ̀ bọ̀ kí sẹ́ni ìyàwó ní kéèkéèrè ní lọ́dọ̀ ọlọ́run èèmọ̀ bí ó lè láì kí lè rí ẹ̀rí ẹ̀ ní pé ọlọ́run sọ́nu sọ́tò rúbin búlùbá ti rú في أدنى الأرض وهم من بعد غلبهم سيغلبون في بضع سنين لله الأمر من قبل ومن بعد ويومئذ يفرح المؤمنون بنصر الله kí ni Nasrullah Romans and Persians kéde láàrin ìjìnà kí ni wọ́n náà wá sẹ́ni promise wà pé ẹ̀wọ̀n ní àwọn Romans máa padà wín àkókò just like mo ṣe bẹ̀rẹ̀ rárá o àwọn mùsùlùmí ayé àmẹ́rí náà wò pé àwọn Romans Christian ni wọ́n àwọn sì ní tíra tó jọ bí kó fẹ́ jọ ti wà táwọn bá sì wọ́n yóò sì gbàgbé pé ẹ̀sìn tó wá láti sánmọ̀ tó kò tẹ̀ pípẹ̀ fẹ̀yìn náà ni wọ́n tàbá gbére ní wípé bí ìlànà ṣe wọ́n sì fún ẹ̀yẹ́ sí ẹmọ òkú rẹ̀ wọ́n rò pé Islam náà ló wé ní tábá sì wé ní wọn lọ́dọ̀ àwọn tí ò mọ ẹ̀yàtọ̀ fún pàyọ àwọn mùsùlùmí jẹ́ lánàá àfẹ́ kí ẹ ṣẹlẹ̀ ìwá ṣe lẹ́nu ẹlòmí ìwé wo bá ní ìdúró ṣe wé lọ bó ti sọ pé international politics ní kò kàn wá ọlọ́run kó ṣàánú wa èyí tó yé mi gbogbo sì lè ṣàṣìṣe bẹ́ẹ̀ ọlọ́wà rẹ̀